Africa Content TV. In this verse, God Almighty is establishing the inevitability of death. And that is Quran chapter 62 verse 8. Surah Al-Jumu'ah. فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ. There is nothing like day of reckoning. There is nothing like resurrection. There is nothing like day of judgment. I want anyone to lay there. Our Mesopotamia is historical region, New West Asia. Prince Olagusoye, you know, Namoki. قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ. Ọlọ́run sọ̀rọ̀ pé dandan ni kú. Àwọn kan wá fi lélẹ̀ wípé kò rí bẹ́ẹ̀. Bá a bá tiẹ̀ kú kò sí àgbéǹde. Wọ́n ní bá a bá ti kú tá a wáyé tá a kú ó ti tán. Wọ́n ní kò sí judgement. Wọ́n wá ń lọlé ayé báṣabàṣa. Wọ́n wà nípò wọ́n sì ń gbẹ́sẹ̀ lé àwọn tí ń bẹ lábẹ́ wọn. Wọn ò ro dáadáa wọn, wọn ò lò ní wọn, wọn ò ro ọ̀la wọn. Bí a bá wá bí wọ́n wí pé ọ̀bẹ rújú ẹ̀san ni, wọ́n ní òsíjú ẹ̀san kò sí judgement day. Àwọn wo ni wọ́n fi àkídà yẹn lélẹ̀? Àwọn Sumerians tí wọ́n.
nínú àwọn afáránṣẹ́ ọkùnrin kan wá àwọn pè ní Jean Baptiste Elaman French biologist ni òun ló ṣiṣẹ́ tó pọ̀ lórí wípé ẹ máa ṣe tó wí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀lẹ́ ayé kò sí judgment day kó tó ṣẹ̀ṣẹ̀ wá ní pé Charles Darwin tí ó gbajúmọ̀ pẹ̀lú evolution theory tó dá Darwinian theory ilẹ̀ Darwinism kó tó wá kọ́ níwèé ó pèwé rẹ̀ ní origin of species wọ́n tẹ̀ ní England ní 1859 pé tẹ́ ń bá ń bẹ̀ ilé ayé ẹ máa ṣe tó wù ẹ máa pààyàn lọ ẹ máa gbàyàwó yàwó lọ ẹ máa jẹ àwọn èèyàn pa ẹ máa jẹ wọ́n bẹ́ẹ̀ bá wà láàyè ọ̀la ẹ máa rántí àwọn tí ń bẹ lábẹ́ yín nítorí kò sí judgment day àwọn èèyàn wí bẹ́ẹ̀ àmọ́ Ọlọ́run refute tí wọ́n Ọlọ́run refute ẹ̀ ní Quran chapter 62 verse 8 Suratul Jumu'ah aya kẹjọ. Thumma turadduna ila alimil ghaibi wash-shahada fayunabbi'ukum bima kuntum ta'malun. Bọ́lá ń ṣe refute ẹ̀ nínú Al-Qur'ani tiwa tẹ́ ẹ bá wá wo Bible tí ń jẹ́ ìwé àwọn Kristẹni refutation yẹn ń bẹ nínú Bible náà tẹ́ ẹ bá wo Hebrews chapter 9 verse 27 ọ̀sọ̀ ń bẹ only people are destined to die once and after that to face judgment. Tẹ́ ẹ bá kúrò ní Hebrew chapter 9 verse 27 tẹ́ ẹ bá lọ nú Ecclesiastes chapter 7 verse 20 ó tún wà ń bẹ ó ní Bible wí ń bẹ only it is better to go to a house of money ọ̀dà akọ ọmọ káàkiri létí wọn ti sunkún péyàn kú than to go to a house of feasting jùkọ́ ọmọ lọ bí tí wọ́n ti ń ṣèyàwó. Only for death is the destiny for everyone. Gbogbo wa lá only the living should take this to heart. Ó náà sọ̀rọ̀ pé kú bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ pé judgment bẹ́ẹ̀. Thumma turadduna ila alimil ghaibi wash-shahada. Lọ́dọ̀ àwọn fílà wọn a máa wá kòwé wọn a ní mẹ̀ẹ́dẹ́rẹ̀ yamani dán tòláti dóòlè dán mẹ̀ẹ́kú mẹ̀ẹ́bípandón gbèsè ní kú gbogbo wa láti lásán gbèsè. Hayyakumullah. Ẹ bá kú lọ́dọ̀ àwọn fílà àwọn ní pé àwọn náà ní variation òwe. Hayyakumullah. Bó àwọn ṣe kòwé tiwọn wọn a ní tutù bàtà òun yóò ṣe ìbọ̀hù gbèsè ní kú gbogbo wa lásán àwọn Haúsá náà máa kòwé. Hayyakumullah. Wọn a ní mútu àbáṣì ni ṣé mú bíá. Hayyakumullah. Wọn a tún pa á lọ́nà míì wọn a ní mútu àrígáàjì ṣé Musa àyíta wọn a tún pa á lọ́nà míì wọn a ní àlìkìyàmọ̀ tájìká ìtàmọ́gídá ń kó àjì àlìkìyàmọ̀ ti kún àmọ́lẹ̀ gbogbo wa ni. Tọ́ba jẹ́ bẹ́ẹ̀. Al-mawtu daynun lazimul qada'i. Dandan ni kú gbèsè tá a jẹ ní gbogbo wa lásán. Màmá wa tí wọ́n lọ yìí ẹ wojọ́ tí wọ́n ti ń lo ayé bọ̀. Al-mawtu daynun lazimul qada'i. Mo wòwe other program tí wọ́n fún wa. Mo rí ijọ́ tí màmá wa ti ń lo ayé bọ̀ láti 1934. Al-mawtu daynun lazimul qada'i. Mo rí pé márèjì láàrin wọn àti bàbá wa Zakariyahu tó pòdúsì àwọn góòlù ọmọ tó pòdúsì chief of staff lẹ́ni 1959 ló ti fọmọ. Al-mawtu daynun lazimul qada'i. Wọ́n wá ròyìn màmá pẹ̀lú patience. Wọ́n ní she was patient in the last paragraph. Mo wò ó kí n tó dìde nísìnyí. Wọ́n ní she was religious. Wọ́n ní she was peace loving. Wọ́n ní she was intelligent. Mo rí nǹkan mẹ́rin tí wọ́n fi ròyìn wọn. Al-mawtu daynun lazimul qada'i. Mẹ́rẹ̀ẹ̀rin ní bẹ lára chief of staff Akínlẹ̀ yẹn. Al-mawtu daynun lazimul qada'i. Ẹrẹ́ ni bí ẹrẹ́ ni jogún dáadáa lọ́dọ̀ ẹ̀. Al-mawtu daynun lazimul qada'i. Ada'uhu amdan qudama kunna. Nítorí pé kú jẹ́ dandan náà ni gbogbo àwọn tó ti lọ táàrí mọ́ nílá àfi rí wọn mọ́. Ma kana yahya falyakun saluhan. Wọ́n ń pè nìkan ní Mètúsélà. Gbogbo ẹni ọba jẹ́ alákọ̀wé Prince Ọlábísóyè Òyìnlọ́lá mo kí yín lẹ́ẹ̀kan sí i yóò máa gbọ́ nípa Mètúsélà wọ́n á máa kọ̀wé wọ́n á ní as old as Methuselah METH
mo wá wá túmọ̀ tí ń jẹ́ Mètúsẹ́là. Mo wo the New Penguin English Dictionary tí Allen Robert jẹ́ consultant editor tí wọ́n tẹ̀ ní year 2001 ní Scotland. Mo wo page 874 mbẹ ó túmọ̀ Mètúsẹ́là ó ní biblical patriarch ni ó lò 969 years láyé bó ṣe pẹ́ tó Mètúsẹ́là náà lọ. Kana ya haya falyakun saluhan. Alhaji Abdulmajid Ọlágúnjú àyànfẹ́ chief of staff ọmọ chief of staff ìyá wa Yèyélúwà wọ́n kí yín lẹ́ẹ̀kan pé ẹ ṣeun.